A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ. Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ ti bu ẹnu àtẹ́ lu ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí ó wáyé lánàá láti ọ̀dọ̀ àjọ òṣìṣẹ́ bí wọ́n ti sọ wípé àwọn kan lo àǹfààní ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè fún ìgbélárugẹ ẹgbẹ́ òṣèlú wọn. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Àjùrìnge Lálẹ́ sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán TVC lánàá wípé ìfẹ̀hónúhàn tí àjọ òṣìṣẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè kò lẹ́tọ̀ọ́. Lánàá ni àwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè ní agbègbè ilé ìjọba ìlú Àbújá, ìpínlẹ̀ Èkó, Ìbàdàn, Kánò, Benin, Òṣogbo, Àkúrẹ́, Port Harcourt, Sokoto, Jos, Katsina àti àwọn ìlú ní àwọn agbègbè tó lajú ti ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣẹ́ tí ọrọ̀ ajé orílẹ̀-èdè dá sílẹ̀. Ọmọ orílẹ̀-èdè tí ń kojú ìṣòro ọrọ̀ ajé láti ìgbà tí ìjọba ti yọ ẹ̀kúnwó lórí epo pẹ̀lú àwọn òfin mìíràn tí ìjọba àpapọ̀ ṣe. Láti fi ìbínú wọn hàn ní àjọ òṣìṣẹ́ ṣe gùnlé ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì bóyá èyí yóò ta ìjọba nídìí láti tètè wá nǹkan ṣe sí ìṣòro tó ń bá orílẹ̀-èdè fínra. Àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò jọ fi ìkìlọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ ní ọjọ́ 8 oṣù kejì wípé àwọn yóò gùnlé ìfẹ̀hónúhàn lẹ́yìn ọjọ́ 14 tí wọ́n ṣe ìkìlọ̀ lórí bí ìjọba ṣe kọ̀ láti ṣe àdéhùn tí wọ́n bu ọwọ́ lù ní ọjọ́ 2 oṣù kẹwàá ṣe. Lẹ́yìn èyí ni àjọ olókoòwò yẹra kúrò nínú ìfẹ̀hónúhàn pẹ̀lú àwáwí wípé wọn kò bu àwọn gbọ́ gbogbo ìgbésẹ̀ tí àjọ òṣìṣẹ́ ń gbé. Ìpàdé tí àjọ òṣìṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ ṣe kẹ́yìn láti yí ọkàn àjọ òṣìṣẹ́ padà lórí ìgbésẹ̀ wọn ni ó forí ṣánpọ́n bí ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero ṣe sọ wípé dandan àwọn gbọ́dọ̀ ṣe ìfẹ̀hónúhàn. Nígbà tí ó ń sọ̀rọ̀ wípé ìfẹ̀hónúhàn yìí kò lẹ́tọ̀ọ́, agbẹnusọ ààrẹ Ngelale ní ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe àdínkù ìṣòro tó ń bá ọmọ orílẹ̀-èdè fínra. Ngelale ní kò sí àdéhùn gbogbo ènìyàn nínú ìfẹ̀hónúhàn tí àjọ òṣìṣẹ́ gùnlé bí ó ti ṣe àpẹẹrẹ bí àjọ olókoòwò àti àjọ àwọn akẹ́kọ̀ọ́ ṣe yẹra kúrò nínú ìfẹ̀hónúhàn. Ó ṣàlàyé wípé ẹgbẹ́ òṣìṣẹ́ tí ó bá sọ̀rọ̀ lórí ìgbé ayé orílẹ̀-èdè, ìyà àti ìrora tí wọ́n ń kojú ní àǹfààní àti ṣe èyí, ó sì lẹ́tọ̀ọ́ kí ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ nígbà ìṣòro. Ìjọba sì ń sa gbogbo ipá wọn láti yanjú ìṣòro, ṣùgbọ́n èyí yàtọ̀ sí ìgbésẹ̀ tí àwọn kan ń gbé láti ti ibi ìṣòro wọlé sí ọmọ orílẹ̀-èdè lára fún àǹfààní ẹgbẹ́ òṣèlú wọn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀, Ajaero ní àwọn gùnlé ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ nítorí ebi pọ̀ lórílẹ̀-èdè. Nàìjíríà sì ti fẹ́ dàbí orílẹ̀-èdè Zimbabwe. Ajaero ní ìfẹ̀hónúhàn yìí yóò jẹ́ bí kòkòrò láti fi ta ìjọba nídìí kí wọ́n lè tètè bọ́ sójú iṣẹ́. Ó ní ìtàn kò ní dáríjì wọ́n bí àwọn bá kọ̀ láti ṣe ohun tí ó tọ́. Ó ní àwọn yóò ṣe àgbékalẹ̀ lẹ́tà fún ilé ìgbìmọ̀ tí yóò fi ránṣẹ́ sí ààrẹ. Àwọn ṣe èyí ní oṣù mélòó sẹ́yìn ṣùgbọ́n wọn kò rí nǹkan kan ṣe sí i. Ó ní àwọn fẹ́ rán àwọn aṣojú wọn létí wípé lẹ́tà tí àwọn ń kọ ránṣẹ́ kì í ṣe fún àwàdà ṣùgbọ́n kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ oníkíákíá. Bí àwọn bá wá yọ̀ǹda lẹ́tà tí ìjọba kọ̀ láti gbé ìgbésẹ̀, á jẹ́ wípé àwọn á wá ọ̀nà àbáyọ sí ibòmíràn. Nígbà tí ó ń ṣe àkàwé, Ajaero ní àpò ìrẹsì kan ti lé ní náírà 70,000. Bẹ́ẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù jẹ́ náírà 30,000. Kí wọ́n jẹ́ kí akúṣẹ̀ náà róúnjẹ jẹ.
owó ilẹ̀ Cameroon, Benin Republic àti Niger Republic dáa ju ti Nàìjíríà lọ nítorí owó náírà tó ti fìdí rẹmi. Lẹ́yìn tí àwọn aṣojú gba lẹ́tà lọ́wọ́ àjọ òṣìṣẹ́, wọ́n wá fi dá wọn lójú wípé àwọn yóò ṣàmójútó ìbéèrè wọn lójú ẹsẹ̀. Wọ́n ní àwọn mọ rírì ìṣòro tí ará ìlú ń là kọjá. Lójú ẹsẹ̀ tí àwọn bá parí ìpàdé ni àwọn yóò ṣe àgbéyẹ̀wò lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́. Lára ohun tí àjọ òṣìṣẹ́ kọ sínú lẹ́tà tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ilé ìgbìmọ̀ ni kí ìjọba mú gbogbo àdéhùn rẹ̀ ṣẹ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé òfin apá kejì nípa pípèsè iṣẹ́ pẹ̀lú ìrànwọ́ fún àwọn àgbẹ̀ kí wọ́n lè ríbi pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti ń retí kí ó bá wọn lálejò ní ìpínlẹ̀ Ondo láìpẹ́ fún ìbánikẹ́dùn sí ìdílé olóògbé gómìnà Rotimi Akeredolu ní ìlú Ọ̀wọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ yóò ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ Ọba Ajíbádé Ògúnnoyè. Lẹ́yìn èyí ni yóò tẹkọ̀ létí lọ ṣe babakẹ́ẹpẹ́ fún adarí gbogbogbò fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re Olóyè Reuben Fásórántì ní ìlú Àkúrẹ́. Ààrẹ ni wọ́n ń retí kí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ àti gbogbogbò. Àwọn olóyè ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan ti wà ní ìkàlẹ̀ ní ilé Fásórántì tí wọ́n ń retí ààrẹ. Bákan náà ni àwọn ẹ̀ṣọ́ ti dúró wámúwámú sí ìlú Àkúrẹ́ àti Ọ̀wọ̀ fún ìgbáradì àbẹ̀wò ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Attorney General of the Federation and Minister of Justice Agbamòfin Ọmọọba Lateef Fagbemi ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀ka ìdájọ́ àti aṣòfin kí wọ́n lòdì sí gbogbo ìgbésẹ̀ àti dojú iṣẹ́ ìjọba àpapọ̀ bolẹ̀. Fagbemi sọ èyí nígbà tí ó ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdúróṣinṣin agbára láàrin ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta lábẹ́ òfin. Strengthening the synergy between executive, legislature and judiciary under the rule of law, executive perspective tí ó wáyé ní ìlú Àbújá. Alága ìpàdé yìí ni adájọ́ àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà, adájọ́ Olúkáyọ̀dé Aríwóọlá tí ó wáyé ní National Judicial Institute ìlú Àbújá. Fagbemi ní òun dúró lórí wípé ilé-ẹjọ́ gbọ́dọ̀ fi ààyè gba ìgbìyànjú àti fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lo ẹnikẹ́ni tako ìjọba fún àǹfààní ara wọn. Ó ní òfin ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀ separation of power jẹ́ fún àǹfààní ìjọba tiwantiwa. Ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta sì gbọ́dọ̀ bójútó iṣẹ́ wọn. Bí ó ti ṣàlàyé wípé òfin fi ààyè gba àgbéyẹ̀wò àti àmójútó. Ó wá pè fún àjọṣepọ̀ tó gbórín láàrin ẹ̀ka ìjọba fún àǹfààní ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ológun Operation Safe Haven OPSH tí í ṣe àkànṣe ikọ̀ ológun agbófinró tí wọ́n dá sílẹ̀ láti pèsè àlàáfíà ní ìpínlẹ̀ Plateau àti àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Bauchi àti Kaduna ti kó mílíọ̀nù kan àbọ̀ náírà (1.5 million naira) owó àbẹ̀tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ àwọn darandaran ní ìpínlẹ̀ Plateau. Alámòjútó ìròyìn fún ikọ̀ Captain James Oya ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde òní ní ìlú Jos. Oya ní ikọ̀ tí ó ń ṣàmójútó sẹ́kítọ̀ 4 fi ọwọ́ ṣìkún òfin mú darandaran 2 tí ó fi owó àbẹ̀tẹ́lẹ̀ yìí lọ̀ wọ́n. Ó ṣàlàyé wípé ikọ̀ ológun 8 tí wọ́n kọ owó yìí kò gba ìgbóríyìn nìkan, wọ́n gba ẹ̀bùn pẹ̀lú láti ọ̀dọ̀ adarí Major General Abdulsalam Abubakar. Àwọn ikọ̀ ológun OPSH rẹ́bùrú darandaran pẹ̀lú màálùú 30 ní checkpoint nítòsí Bísíṣí ní ìjọba ìbílẹ̀ Barkin-Ladi. Màálùú wọ̀nyí ni wọ́n ní ó jẹ́ ti ẹnìkan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Shehu Umar nígbà tí wọ́n ń dà wọ́n lọ sí ibi tí ẹnìkan ò mọ̀.
kí wọ́n tó rẹ́bùrú wọn. Àwọn afurasí tí orúkọ wọn ń jẹ́ Ahmad Usman, ẹni 20 ọdún àti Gyang Choli, ẹni ọdún 42, ni wọ́n sáré gbé ìgbésẹ̀ àti fún ikọ̀ OPSH ní owó àbẹ̀tẹ́lẹ̀ kí wọ́n lè rí ọ̀nà kọjá pẹ̀lú àwọn màálùú tí wọ́n lọ jí, ṣùgbọ́n wọ́n kọ owó wọn. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Ọ̀yà ní adarí ikọ̀ gbóríyìn fún wọn fún ìwà akíkanjú wọn, bí ó ti rọ àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n fi wọ́n ṣe àwòkọ́ṣe fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àjọ òṣìṣẹ́ ṣe àgbékalẹ̀ ìbéèrè oníkókó 17 fún Ààrẹ Bọ́lá Tinubu láti fi ṣe àdínkù sí ìṣẹ́, ebi àti ìyà tó ń jẹ ọmọ orílẹ̀-èdè látàrí òfin ìjọba àpapọ̀. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣe bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn ní ìlú Ìbàdàn. Ó ní ìyàn àti ìbínú wà lórílẹ̀-èdè, ṣùgbọ́n àwọn adarí àjọ òṣìṣẹ́ fagilé ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì jákèjádò lẹ́yìn ọjọ́ kìíní bí wọ́n ti sọ wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí wípé àwọn ṣe àṣeyọrí. Nínú àtẹ̀jáde lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ó wáyé lánàá ní ìlú Àbújá, ní ààrẹ NLC àti adelé akọ̀wé gbogbogbò Joy Ajaero àti Ismail Bello ti sọ wípé ìgbìmọ̀ ti ṣe àgbéyẹ̀wò ìfẹ̀hónúhàn ọjọ́ àkọ́kọ́ láti mọ ìgbésẹ̀ tí ó kàn lórí bí wọ́n ṣe ní àsọyépọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti ṣe àdínkù sí ìyà tí ó ń jẹ òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀. Lára ohun tí ó wà nínú lẹ́tà oníkókó 17 tí àjọ òṣìṣẹ́ kan ránṣẹ́ sí ìjọba ni wọ́n ti dá lábàá kí ìjọba ṣí ẹnu ibodè kí oúnjẹ, símẹ́ǹtì àti ohun èlò mìíràn ríbi wọlé sórílẹ̀-èdè. Bákan náà, kí wọ́n rí i dájú wípé ààbò wà fún oko kí àwọn àgbẹ̀ lè padà sóko wọn. Bákan náà ni wọ́n dá lábàá kí ìjọba ṣe àyọkúrò gbogbo owó orí tí wọ́n gbé lé àwọn okòòwò kéékèèké láti ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.